Ẹ̀yin ènìyàn mi ní agbami ẹ̀sìn lọ́dodo, mo kí wa pé ṣé dáadáa lẹ wà. Àsìkò ọ̀pọ̀ ṣìnṣìn ìmúra ọdún, lágbára Ọlọ́run yóò bá wa láyọ̀ àtàlàfíà. Gbogbo ẹni tí ẹ bá ń rí ètò yìí, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá mi share rẹ̀, kí ẹ jọ̀ọ́ ẹ bá mi pín dáradára, kí ẹ bá mi subscribe sí YouTube mi. Jọ̀ọ́ ọwọ́ like yẹn náà má jẹ kó gbẹ̀yìn. Lásìkò yìí promise and fail a máa pọ̀ o. Kì í ṣe pé kì í ṣáyé ní í ṣe èèyàn, torí ẹni tí òun náà fẹ́ ṣàánú rẹ̀, òun náà ní nǹkan tó òun náà fẹ́ ṣe nínú ọdún. Ṣùgbọ́n tí ì jẹ́ kí promise and fail ò yẹ, òun ni mo fẹ́ sáré sọ fún yín kí ẹ máa bá mi ká lọ. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá mi pín. Ẹ pín sí Facebook, ẹ pín sí ibikíbi tí ẹ rí. Lágbára Ọlọ́run gbogbo wa lájọrí owó náà, lájọrí owó lò. Kò jẹ́ bó ṣe jẹ́. Wò ó, ewé ewúro ni òun wò níwájú mi. Ewé ewúro òun ni òun wò ní iwájú mi. Òòjọ́ ni o, but kì í ṣe pé eléyìí tó ti rọ òun ni o fẹ́ lò. Kì í ṣe eléyìí tí ó jẹ́ pé ó ti rọ, kì í ṣe òun ni o fẹ́ lò. Jọ̀ọ́ bá mi ká lọ. Mo fẹ́ mú nǹkan nínú ilé ni, torí àwa ń ṣiṣẹ́ lọ́wọ́ ni, bá ti ń fọwọ́ kan ṣiṣẹ́, mo kàn ní fún wa. Ẹ rí pé mi gan dáwọ́ kíní dúró ni. Mo kàn ní fún wa ní iṣẹ́ yìí ni kí ká lè jàǹfàní ẹ̀. Kọ́ lọ́run lè jẹ́ kí káwa náà ká rówó náà ká ra ṣọ́ra fún àwọn ọmọ àtẹ́bí àtàrà. Òun ni mo ní kí n ṣe ètò ẹ̀. Ó yẹ ẹ jọ̀ọ́ bá mi share program yìí. Ẹ jọ̀ọ́ bá mi pín bí ẹ ṣe ń wò mí. Ẹ jọ̀ọ́ bá mi pín. Mo fẹ́ wọ inú ọ́fíìsì láti mú. Ọkọ̀ iyọ̀. Yóò wá yóò rí. Ọmọ ìyá mi ṣó ti rí. Bí o bá ní ìgbàgbọ́, bó dẹ̀ ní ìgbàgbọ́, ìyẹn ò kan mi o. Bí o bá ní ìgbàgbọ́, tó bá ní ìgbàgbọ́, kò ní kó má ṣiṣẹ́ o. Kò sọ pé kó má ṣiṣẹ́ rárá. Tí o bá ti jí ní àárọ̀ kùtùkùtù hàì, wà á lọ síbi ìdí igi ewúro, wà á já ẹyọ mẹ́ta níbẹ̀. Kò bá fẹ́, kò bá má fẹ́, but má já èyí tó ti lu. Wà á wá mú, wà á wá ká pọ̀. Ẹyọ mẹ́ta yẹn wà á ká pọ̀ báyìí. Wà á wá fi ọmọ ọlọ lọ. Ìyẹn ní ẹnu ọ̀nà báyìí. O lè lọ ní ẹnu ọ̀nà ilé ni o, ẹnu ọ̀nà yàrá ẹ. O lè lọ lẹ́nu ọ̀nà yàrá ẹ, o lè lọ ní ẹnu ọ̀nà ìta tó wọ inú ilé yẹn gangan. Tí o bá ti lọ tán, tó ra kúná díẹ̀, wà á fi iyọ̀ díẹ̀ sí i, iyọ̀ díẹ̀. Wà á fi sí i, díẹ̀ ni iyọ̀, iyọ̀. Wà á fi iyọ̀ díẹ̀ sí i. Tó bá ti fi iyọ̀ díẹ̀ sí i, wà á wá po papọ̀ mọ́ ọṣẹ ìwẹ̀ kan péré. Tó ò bá rówó ra kẹ̀iǹkẹ̀in, ìwọ kàn fi sá tẹlẹwọ́ kó ho sórí rẹ̀. Bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́ lọ́hùn ni. Tó bá ti bọ̀ kó tó di pé wà á lò, wà á ti gbé omi sí bathroom. Wà á wá bu iyọ̀ yìí, wà á bù sí àtẹ́lẹwọ́ rẹ. Tó bá ti bu iyọ̀ sí àtẹ́lẹwọ́ rẹ, wà á tẹ̀ nífà èjì ogbè. Wà á wá máa pe gbólóhùn yìí tẹ̀lé mi. Wà á ṣe hà sílẹ̀ mẹ́ta. Ó máa sọ wípé láwàrí, 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 láwàkàn, láwàkàn, láwàkàn. A mọ ibi tó ló ń fòun sí. A mọ ibi tó ló ń fòun sí. A mọ ibi tó ló ń fòun sí. Láwàrí, orúkọ tí a pè ìwọ Ifá. Láwàkàn, orúkọ tí a pè ìwọ Èṣù Ọ̀dàrà.
Amọ̀bi tó ló ń fohùn sí lórúkọ tá a pè yín ìyá mi àgbà. Ẹ̀yin lẹ ní kí n pè yín, ẹlẹ́jẹ̀ mi ní ìhò tèmi. Èmi lágbájá, ọmọ lágbájá, mo mọ̀ pè yín nítorí àìrínà àìrílò tí ń bá yè mí fínra lónìí. Bóbìnrin bá lọ sọ́jà, ọ̀tọ̀ ní wáyọ̀ kan. Ẹ jẹ́ kó rí wá mi kà lónìí. Wà wá dà sí inú omi, wà fi wẹ ọṣẹ náà. Kò jẹ́ bó ṣe jẹ́, ẹjẹ́ ògbin ni wà á tẹ̀ ọ́. Mo fi ọba tó ní ayé tó ní ọ̀run ṣe ẹlẹ́rìí. Tí o bá ti lè tẹ̀lé májẹ̀mú, kó o bá mi lò ó gẹ́gẹ́ bí mo ṣe sọ. Kó o bá mi share rẹ̀, kó o dẹ̀ bá mi pín. Ó dá mi lójú pé dídùn lọ̀sán ó sọ fún ọ. Níjó bá ti wẹ̀ náà ló ti máa rí ìyè padà. Kò jẹ́ bó ṣe jẹ́ o, ó dàbọ̀.